ìtàpè ní Unpo ni pé ẹ ti rẹ́gísítà ara yín ní àgbáyé kí United Nations mọ̀ pé ẹ̀yin èèyàn báyìí o láti Jẹ̀bà ní Kwara tó fi dé Ìlọ́kọjà ní Kogi tó fi dé Asaba ní Delta State gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ ní Lagos State, Èkìtì, Ọ̀ṣun, Ondo, Ọ̀yọ́, Ògùn gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ ṣe tán láti fẹ́ parapọ̀ mọ́ ẹ̀yà ayọ̀ kan ṣoṣo. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àná wa wà ní number 46. So àwa Yorùbá wà ní number 45. Àwọn wà ní number 46 náà Biafra pé àwọn náà sì tá àti lọ. Ìtàpè ní Unpo ni pé ẹ ti rẹ́gísítà ara yín ní àgbáyé kí United Nations mọ̀ pé ẹ̀yin èèyàn báyìí o láti Jẹ̀bà ní Kwara tó fi dé Ìlọ́kọjà ní Kogi tó fi dé Asaba ní Delta State gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ ní Lagos State, Èkìtì, Ọ̀ṣun, Ondo, Ọ̀yọ́, Ògùn gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ ṣe tán láti fẹ́ parapọ̀ mọ́ ẹ̀yà ayọ̀ kan ṣoṣo torí pé the same language náà lájọ ń lò ní ilẹ̀ Yorùbá a ṣe tán láti fẹ́ máa lọ tafẹ́ sí pé ọmọ Yorùbá ni wá láti gba certificate Unpo títú ẹgbẹ́ pé àwa táwa lórílẹ̀-èdè yìí a fẹ́ máa lọ a ṣe Nàìjíríà mọ́ wọ́n wá kọ sínú rìpọ́ọ̀tù ń gbà yẹn pé a ṣe tán láti a lè lo flag wa anybody ló lè lo flag pé flag Yorùbá nation ni a lè máa lò láti gbà náà láti sọ 19 láti bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ ilé agbára Ọlọ́run bí tọ́rọ̀ wá dé dúró nísìn a nídìí láti bá yẹn kankan jà mọ́ kínkínní náà ló kù tí a fi gba òmìnira ẹ sàmí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wà nílé kínkínní náà ló kù tá fi gba òmìnira o nígbàmú o àwa dúpẹ́ púpọ̀ lérí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ òkè òkun àbí torí pé mo rí pé ẹ dúró púpọ̀ láti àárọ̀ bí òjò ṣe ń rọ̀ Ọlọ́run jẹ́ máa padà sí ìgbà tí Yorùbá nation náà bá dé Ọlọ́run jọ wáyé tí àwọn dúpẹ́ fún ọmọ tó jẹ́ ọmọ bíbí ìlú yìí tá ń pè ní Imam Kasma òun náà ni Imam Kasma yìí ẹ̀jẹ̀ náwó ẹ̀ sókè Kasma media ni ó ti di Imam Kasma. Ẹ̀jẹ̀ á dúpẹ́ fọ́lọ́run òní ní 27 àbí August 2022 àbí. Bàbá wa ṣífì Imam Yoruba wọ́n tún ti wọ ìlú Ìbàdàn báyìí lórí rally Ìbàdàn lórí Yorùbá nation now Yorùbá nation now bàbá ṣe kúrò ní Ìsẹ́yìn ni wọ́n tún dé sí ìlú Ìbàdàn báyìí. Pẹ̀lú òjò àti òdòfà àti gbogbo ẹ̀ wọ́n tún balẹ̀ sílùú Ìbàdàn báyìí o. Orin Nàìjíríà náà máa ṣe ọmọ àwọn Nàìjíríà bí bọ̀ tó bá yẹ pé Yorùbá nation ni a ṣe kúpa àwọn àgbèsí art ẹ jẹ́ ká kọ́kọ́ orin ìpínlẹ̀ wa. Iṣẹ́ wa fúnlẹ̀ wá. Ẹ má bọ̀ orílẹ̀ èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wà ní pé àti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan òmìnira ilẹ̀ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Lógo ìbà lógo ìbà. Ẹ rí i pé òjò ń rọ̀ òjò tó rọ̀ yìí àṣẹ Ọlọ́run ọba ní ó dẹ̀ ní nǹkan tó náà fẹ́ fi ṣe tó ń gbọ́ báyìí. Gbogbo ẹni tí ò bá ní jẹ́ kí Yorùbá nation ṣe ẹ wá bàtẹ́ báyìí gbogbo ẹni tí ẹ bá ń gbọ́ wa lé tẹ́ ẹ wà nílùú diaspora
Canada, London, America, USA, ẹ má nà ká sí mi o. Ẹ ní asókè báyìí o. Gbogbo ẹjọ́ bá ní kí Yorùbá nation ọ̀sẹ̀ ọlọ́ọ̀bá wa kílà rẹ̀ kó lójó ni. Yorùbá nation. Ẹ wá jọ wípé Allahumma. Ya Rabbi. Najini. Min adai. Adaika. Bikudiratika. Innaka. Qaribu. Majibu. Asa rabbakum. Ayyadukum. Aduwikum. Wayastalifa. Bil aribi. Wayansuru. Kaifa. Amaluna. Asa rabbakum. Ayyajani. Baina. Yazina. Minu. Wadata. Wallahu. Gafuru. Karim. Ya ilahi. Isa. Arabtani. Masa lesi. Wadetani. Waisa. Wadetani. Masa lesi. Yarifani. Ya ilahi. Ajali. Mauka. Adai. Asadu. Masomu. Wajali. Isuguli. Nafsau. Ata. Ayasguluni. Marajina. Bena. Salimina. Yalimina. Arihina. Isabsuluna. Ya Allah. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Kí ló wí? DriveTv, driving you around the world.